owó tó ti dá fún àti fẹ́ wọ bí 15 million ẹni tó gbowó jù lórí social media tó dẹ̀ tún polówó Àgbàlá Gabriel jù bọ̀bọ́ yẹn ni tó ń pè ní Muyideen yẹn ṣó ti yé everybody tó wá jẹ́ pé ó ṣe nǹkan tí ò dá tó bá sọ tí ò gbọ́ wàá ló fa ìsọwọ́ ọlọ́pàá kó ṣe pé kó máa ní kó máa búlẹ̀ kó máa nà kó máa tọ́jú ẹ̀ àsì pé ó jẹ́ ẹrú ẹ̀ ṣe rí skin Muyideen bí ẹni tó ti ní shop ṣe rí skin Muyideen bí ẹni tó ní ìyàwó ni ẹrójú ẹ̀ bí ẹni tó ní ìyàwó ṣe rí ìgbà tí ò tí ní ìyàwó gan ṣé kò dáa jù bẹ́ẹ̀ lọ wọ́n fẹjọ́ sùn wọ́n gba ṣọ́ọ̀bù tí wọ́n rà fún tí wọ́n ṣí ṣọ́ọ̀bù fún bọ̀bọ́ yẹn wọ́n wá gbà lọ́wọ́ ẹ̀ wọ́n wá gbé fún ìwọ ìyàwó mo ló tí ń bọ̀ tó lòkun lọ́rùn ta ló ń jájẹ́ mọ́ṣáláṣí tó fẹ́ máa bọ̀ wọ́n bàtà lè wọ́n by the way ìwọ náà dá owó fún ni ìbá Àgbàlá Gabriel náà lò fún àkáǹtì náà dá owó yẹn sí ṣé òótọ́ la fẹ́ sọ òótọ́ la fẹ́ sọ ṣó ti yé yín mẹ́yìn àní kí ni mo fẹ́ parọ́ fún kí la fẹ́ pa irọ́ fún ṣó ti yé yín kí la fẹ́ parọ́ fún nígbà kan èmi ò tó bá dẹ̀ fẹ́ bú mi torí ẹ̀mélòó mi tí owó tí mo ṣì ná sí Àgbàlá Gabriel kò tí ì pọ̀ 200,000 odidi ó pé èyí ẹ̀ àtìgbà yẹn náà ni mi ò ti fún wọn lówó mọ́ lórí ibẹ̀ yẹn kò tí ẹ̀ sówó lẹ̀ púpọ̀ gan kò sówó sìn ètìyé 400 200,000 50 nọ́mbà tí àwọn so ni mo sọ sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel so ẹ torí Ọlọ́run ẹ má bú mi o kò dẹ̀ sí ẹni tó fún mi lówó rí lọ́dọ̀ Gabriel and anybody lórí Facebook tí n bá tag owó síbí kò sẹ́ni tó ń fún mi o ẹ ti gbọ́ charity tí mo dẹ̀ ti máa ń ṣe ti pẹ́ àpò mi mo ti mú charity jáde a ṣe charity fún ọba a ṣe fún ìjòyè kódà kọ́lọ́n bá wa fi ọ̀run kẹ́ bàbá wo Olúbàdàn tó kú tí ó di ọba Sálísù ra fún polo la fi di léèsì lọ fún wọn a ṣe charity débẹ̀ àwọn olórin àwọn èèyàn ńláńlá Nàìjíríà náà tọ́pẹ́ àwọn olóyìn ńlá a ṣe charity fún wọn kódà celebrate olórí àwọn tọ́ọ̀gì Nàìjíríà mi fẹ́ dárúkọ ó ti eyín a ṣe charity fún a ṣe charity fún a tún fún àwọn ẹlòmíì ní Cough TV lórí ọ̀dọ̀ àwọn pastors náà là ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta a fún àwọn tá a fún mọ́tò so tó bá jẹ́ babaláwo náà àti àwọn tá a mọ̀ ẹgbẹ́ babaláwo ni wọ́n a tún fún wọn mọ́tò tó bá jẹ́ àǹfààní a lè sọ so má bú mi o so ti yé torí ẹ̀ èèyàn ò dẹ̀ kí ń jẹ ikú ò kí ń jó oúnjẹ èèyàn kó pààyàn torí ẹ̀yin ikú tẹ́ ń lọ kiri orí social media ẹ lè pa mí. A rí gbogbo èèyàn gbé ṣáàtì Àgbàlá Gabriel mi ibi tí Muyideen ti ṣe kí lánàá number 1 ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ rí Muyideen nígbà tẹ́ rí picture Muyideen yẹn tó sánlé ṣe rí ọwọ́ lára ẹ̀ tẹ́ bá wo skin Muyideen tẹ́ bá wojú ẹ̀ tí ìyà bá ń jẹ èèyàn gangan tí ìyà bá ń jẹ èèyàn ojú ẹ̀ báyìí lẹ máa wò tí ìyà bá ti ń jẹ ṣó ti yé àti ọwọ́ àti ẹsẹ̀ lẹ máa wò tí ìyà bá ń jẹ èèyàn kó tó ti mú lọ fún yín your face will be gíran your ọwọ́ ẹ̀ máa gíran ẹsẹ̀ máa gíran ṣó ti yé yín mẹ́yẹn ẹnu ẹ̀ náà tó bá ti yá ó lè bẹ̀rẹ̀ sí gíran I tell you ìyà ni o ṣùgbọ́n tó bá ṣe ara ẹ̀ tẹ́ bá wo ńgbà tó ṣe ara ẹ̀ nínú èyí tó ń pè sọ́dọ̀ Oríyọmí Hamzat yẹn ẹ mọ̀ kan ara ẹ̀ máa mọ̀ pé bọ́ọ̀ yẹn náà ó ní good body ẹ ti understand bẹ́ẹ̀ yẹn but ìyà ń jẹ bọ̀bọ́ yẹn owó tó ti dá fún bọ̀bọ́ yẹn lórí mídíà yìí owó tó ti dá fún àti fẹ́ wọ bí 15 million ẹni tó gbowó jù lórí social media yìí tó dẹ̀ tún polówó Àgbàlá Gabriel jù bọ̀bọ́ yẹn ni tó ń pè ní Muyideen yẹn lára ògo ẹ̀ kò máa rò pé bóyá kò lógo nítorí pé kò lówó lọ́wọ́ lára ògo tó boost orí tó boost Àgbàlá Gabriel bọ̀bọ́ yẹn wà ń bẹ̀ ṣe bá dẹ̀ wo ọjọ́ orí o ká kọ́kọ́ wo ọjọ́ orí kọ́ la fi ń ṣe this time around but ẹ tó tún wo gbogbo pé bọ̀bọ́ Muyideen yẹn ó ju Àgbàlá Gabriel lọ́jọ́ orí o ṣùgbọ́n dádì ní nítorí pé òun ni wọ́n sọ pé wọ́n lò gbogbo náà sàkámà jẹ náà ni ó sì yé Àgbàlá Gabriel mo máa sọ tó tọrọ fún Àgbàlá Gabriel agbúdọ̀ bó ṣe ó ti gbé ilé padà fún bọ̀bọ́ yẹn o ṣùgbọ́n ìyẹn kọ́ la fẹ́ sọ lónìí o ó ti yé gbogbo ẹ̀ náà sàkámà jẹ ni ṣùgbọ́n tí bàbá tètè kára mọ́ eléyìí Àgbàlá Gabriel máa burú ju other pastor tó burú lọ ṣó ti yé tẹ́ kọ́kọ́ lọ wo ara bọ̀bọ́ yẹn bó ṣe nà òun náà ti jẹ́wọ́ níbi kan pé òun nà mo ti gbà tí mo kọ́kọ́ gbọ́ yẹn mo wá wò mo fẹ́ listen dáadáa mo wo orí mídíà mo rí pé àwọn kan wà lórí mídíà so mi ò listen tí wọn mi ò sí lọ́dà wọn but I just see that wọ́n wà ń bẹ̀ wọn ò dẹ̀ tí sọ kankan so mo dẹ̀ ti rí pé ọmọ iṣẹ́ tó wà lórí mídíà dẹ̀ sọ pé òun lọ bí iṣẹ́ lónìí o ṣùgbọ́n tó bá dé wọ́n máa pè wọlé wọ́n máa sọ gbé wọ́n máa ṣe kíní kan wọ́n máa ṣe kíní kan wọ́n máa ṣe kíní kan so ti yé bẹ́ẹ̀ yẹn mo dẹ̀ mọ̀ pé wọ́n máa gbè sí ó máa support Àgbàlá Gabriel ni
ṣó ti ẹ̀yin àní níbi tí àwa wà yìí àwa ò kí support ìkà torí Ọlọ́run tá à ń pè mátìkà lẹ́yìn lórúkọ ẹ̀ ń jẹ́ adógbòǹgbò lẹ́yìn aṣòtítọ́ ògbèjàkẹ́rù ògbóníjà àjà má sì jẹ̀bi òun lọ́lọ́run wá ń jẹ́ ṣe rí Muyideen yẹn ó ní ọpọlọ o ṣe bá dẹ̀ wo Muyideen dáadáa kò parọ́ o Muyideen ò kí ń pa irọ́ tó bá ń parọ́ torí mo mọ̀ jẹ́ kó interview Muyideen ní ọ̀dọ̀ nígbà tó wà lọ́dọ̀ Oríyọmí Hamzat mo rí pé wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ kó ta tẹ́tẹ́ ó lóun ń ta wọ́n ló mu gbó lóun mú ṣó ti yé yín kò hide kò purọ́ tẹ́ bá dẹ̀ ti rí ìyàwó ẹ̀ yẹn máa ti mọ̀ pé ìkà ni ìyàwó ẹ̀ yẹn ó lè dẹni nǹkan tí Muyideen dẹ̀ sọ pé òun fẹ́ kó ṣe fóun ní pé lóun ò fẹ́ kú wọ́n lè ná Muyideen pa síbẹ̀ ó máa lọ fẹjọ́ sùn ìyàwó ọkọ wàá kọ́kọ́ lọ fi ẹjọ́ sùn ọkọ wàá lọ fẹjọ́ ọkọ ẹ̀ sùn pásítọ̀ wàá pe pásítọ̀ yẹn ní dádì ọkọ inú ṣọ́ọ̀ṣì ló ti rí wàá lọ fẹjọ́ ọkọ ẹ̀ sùn àwọn èèyàn tó wà nínú ṣọ́ọ̀ṣì wọ́n máa na ọkọ ẹ̀ àwọn security àtàwọn protocol wọ́n máa dábọ̀ yẹn dùbúlẹ̀ wọ́n máa ná ní ìlú Canada àti ní ìlú tí ò fi wà tòbí lóun ti lọ London rí ọmọ kékeré go kò lè ná anyhow tó bá ṣe ẹ̀ ṣó ti yé everybody tó bá jẹ́ pé ó ṣe nǹkan tí ò dá tó bá bá sọ tí ò gbọ́ wàá lọ fa ìsọwọ́ ọlọ́pàá kò ṣe pé kó máa ní kó máa búlẹ̀ kó máa nà kó máa tọ́jú ẹ̀ àsì pé ó jẹ́ ẹrú ẹ̀ owó tó dẹ̀ ni wọ́n ṣe oore tó lòun ṣe fún kì í ṣe owó Àgbàlá Gabriel ló fi ṣe náà ṣé Àgbàlá Gabriel ló lówó tó fi ṣe ni àwọn public ló sanwó síbẹ̀ public ló sanwó àwọn èèyàn ni wọ́n sanwó wọ́n ní wọ́n láì kíbọ̀ yẹn o wọ́n fẹ́ tún ayé ẹ̀ ṣe o lára àwọn owó fraud tí wọ́n máa ń kó kiri Nàìjíríà yẹn náà ni ṣó ti yé táwọn èèyàn máa ṣe ó ti yé yín bẹ́yẹn so wọ́n dá owó fún lára owó tó ń dẹ̀dá fún Muyideen ẹ̀mí kí lórúkọ Àgbàlá Gabriel máa ná ń bẹ̀ náà Gabriel máa ṣe kíni ó máa ná nínú owó yẹn because kò ń ṣe gbogbo owó tó bá dá fún àbó ṣe àkáǹtì pé oye tó ń dá rè kò ń ṣòun náà ó jẹ nínú ẹ̀ náà bí ọmọ yẹn bí Muyideen ṣe wà yẹn ó pe ògo fún ó pe èrò fún ó tún ṣe ó ṣe dáadáa fún àti gbẹ́tẹ̀ nìkan náà gbé story ẹ̀ wá níjọ́ yẹn tó ní bó ṣe ṣe rèé bó ṣe ṣe rèé o but tí kọ́kọ́ tí mo fẹ́ sọ rèé kíkọ́kọ́ ni kí ni reason tí Àgbàlá Gabriel tó máa fi dìde tó nígbà tí ìyàwó ẹ̀ wá fẹjọ́ sùn tó máa gba kọ́kọ́ lọ́wọ́ ìyàwó ẹ̀ àmì lọ́wọ́ Muyideen tí wọ́n ṣí ṣọ́ọ̀bù fún tó máa kọ́kọ́ kó kọ́kọ́rọ́ sí ọwọ́ ìyàwó pé kó lọ máa lọ sí ṣọ́ọ̀bù kóun wá padà máa lọ máa gbádùn church wọ́tẹ̀ ọ wá ṣe tó ló ń bá sùn ó wá lóun ò bá sùn o tó bá lọ tó Muyideen ó rẹ̀ pé torí pé ó ní challenge orí ẹ̀ pé òṣì ló ta gbogbo ayé tí Muyideen ń lò yẹn òṣì background ẹ̀ ló sún débẹ̀ is very intelligent Muyideen is intelligent ó lè máa mú gbogbo tí orí ẹ̀ ọpọlọ ẹ̀ ó sound ó ti yé ẹ lè rí bí gọ̀lúgọ̀ ó ní ọgbọ́n ó dẹ̀ mọ nǹkan tó ń ṣe tó bá ti ní kí ni wọ́n ṣe nà ẹ wo gbogbo ẹ̀yìn ẹ̀ ẹ lọ wú ẹ̀yìn ẹ̀ bó ṣe nà ń bẹ̀ yẹn torí kí ni wọ́n ṣe nà wọ́n nà Muyideen nítorí pé ó lọ report fún àmì nítorí pé ìyàwó ẹ̀ kan lẹ̀kùn wọ́n ní kò ṣèṣe lẹ̀kùn yàrá tiẹ̀ ní òkú ṣe lẹ̀kùn nulẹ̀ o nínú ilé yẹn ó dà pé 2 bedroom náà kọ́ fún wọn obìnrin yẹn ń lo yàrá kan Muyideen náà lo ẹnìkan iye kan bóyá ó rà lọ́kàn ilẹ̀kùn Muyideen ò ṣílẹ̀kùn because he's angry now ó wá tún padà lọ sí church ó wá lọ fẹjọ́ sùn pastor bó ṣe débẹ̀ wọ́n ní kó pe Muyideen wá dé wọ́n wá bẹ̀rẹ̀ sí na Muyideen lójú ẹ̀ ìwọ ìyàwó yẹn ó jókòó síbẹ̀ wọ́n na ọkọ ẹ̀ ní ojú ẹ̀ ní moment let me tell you something tẹ́ bá ti marry is another thing ní moment tí wọ́n bá ti marry tẹ́nìkan tó bá ṣe nǹkan kan fún ọkùnrin yẹn kí pásọ̀ gangan tó so yín pọ̀ kó ṣe nǹkan kan fún ọkùnrin yẹn tí ò dá ẹ máa jọ agree together ni you are going to deal with the pastor together tẹ́ máa jọ agree pẹ̀lú anybody tó bá ṣe nǹkan kan fún yín ni tẹ́ máa jọ deal pẹ̀lú wọn together but you will be the one reporting the guy to the pastor and ní ti ẹ̀ mọ̀ pé inú ṣọ́ọ̀ṣì ló ti mú definitely that lady is planted in that Muyideen's life they can systematically beat Muyideen to death and then after killing Muyideen wọ́n dẹ̀ máa sọ pé ìyàwó tó fẹ́ nìyẹn òun náà ló máa jogun lé yẹn wọ́n á tún fún ní ọkùnrin kan lára àwọn tó na Muyideen pa wọ́n ò ní sọ pé wọ́n na Muyideen pa ni lára àwọn tó na Muyideen pa yẹn wọ́n wá fún ní ìkan nínú àwọn ọkùnrin àbọ̀yá ó máa ní kó tó di pé Muyideen sọ pé òun lòun fẹ́fẹ́ tó sọ pé ọkọ òun lélẹ̀ ṣó lọ́ọ̀fù Muyideen ni kò lọ́ọ̀fù Muyideen torí owó àti investment wọn ti ṣe sínú ayé Muyideen ṣó ti yé òun ni ó dẹ̀ wá wo system sí pé kí la lè ṣe fún ẹni yìí o láti get rid of this person ṣó ti yé bẹ́ẹ̀ yẹn wọ́n máa nà pa ni kí ló lè fà á tí Àgbàlá Gabriel máa fún ọ ní audacity láti máa nà ṣó ju Muyideen lọ ni torí pé wọ́n sọ di pastor wọ́n dẹ̀ ń dáwọ́ Nàìjíríà sí lọ́wọ́
ó wá ń sọ pé ẹnìkan dẹ̀ sọ pé òun fẹ́ fẹ́ London ẹ̀yin ará London sorry go ìyá ọkọ jẹ yín gan ṣá mò ń bọ̀ mí ti dé lórí bó tẹ̀ tó rí bí anes ọlọ́run jọ anyway kẹjẹ àsọ̀rọ̀ Muyideen àti pastor ó ti yé wọ́n ná ẹ lọ́wọ́ ẹ̀yin Muyideen ṣé bẹ́ẹ̀ yìí ṣe rí Muyideen yẹn ṣé ẹ rí àbánà kọ́ ló jáde ńlé àná tó jáde ńlé yẹn náà kọ́ ló lọ fẹ́ lọ ṣe alábàárù ẹ̀yin rí bí ẹni tó níyàwó sílé ṣé ẹ rí skin Muyideen bí ẹni tó rí ìtọ́jú bí ẹni tó ti kọ́lé fún ṣé ẹ rí skin Muyideen bí ẹni tó ti ní shop ṣé ẹ rí skin Muyideen bí ẹni tó níyàwó ni ẹ rójú ẹ̀ bí ẹni tó níyàwó ṣé ẹ rí ìgbà tí ò tí níyàwó gan ṣé kò dáa jù bẹ́ẹ̀ lọ àbó ti pẹ́ lé kò pẹ́ wọ́n bá gba kọ́kọ́ lọ́wọ́ ẹ̀ ṣóun ni wọ́n dá mo fẹ́ bèèrè lọ́wọ́ Gabriel torí pásọ̀ yẹn mi fẹ́ yọ pásọ̀ kúrò lórúkọ ẹ Gabriel ṣé owó tó ń dá fún Gabriel tó ń dá fún Muyideen yẹn ṣé ìwọ ló ní owó tó ń dá fún Muyideen ṣé obìnrin yẹn náà dá owó fún tó fi gba nǹkan lọ́wọ́ ọkùnrin yẹn tó wá gbé fún tó rẹ́lẹ̀ useless tó dẹ̀ wá ń búra ẹ̀kọ́ òpá sùn wọ́n wá ní kó ìwọ wá gbé Bible fún ìyàwó Muyideen ìpé kó búra ìwọ ò ṣe fi Bible yẹn búra first pé tó bá ń bá sùn oníṣekúṣe anything can happen because ọmọ nǹkan wọ́n ti wá sọ̀rọ̀ ẹnìkan kí lórúkọ gẹ́ yìí o kí lórúkọ gẹ́ yìí ọmọ Ìbàdàn tó wà lórí kíní yìí o tó lóhun ó ti wá sọ̀rọ̀ ẹníjọ́ sí pé òun bá àwọn obìnrin sùn ó ní bó ṣe fóun náà you can do that wọ́n gbọ́dọ̀ tètè kọ́ bẹ̀rẹ̀ sí gbogbo ilẹ̀ máa gbogbo kí ẹ̀yin lẹ́ bá gbogbo ìgboro jẹ́ téèyàn bá sọ̀rọ̀ sí ọmọ ní enemy of progress kò ní dá fún ìyá aláìyá gbogbo yín tẹ́bà ní enemy of progress àwọn tá a build the pastor àti ọmọ church many churches àti build ni Agbala Gabriel tó bá jẹ́ pé wọ́n lè ta ilé yẹn sí àbí kán gba tó bá jẹ́ pé wọ́n lè ta ilé yẹn kán fi gbélé yẹn kán fi kọ́ sí ìta fún kán fi kọ́ ilé yẹn sí ìta fún bọ̀bọ́ yẹn ó mọ̀ nǹkan tó ń sọ tó bá jẹ́ pé Agbala Gabriel bá ní owó kó lọ kọ́ ilé mi síta fún ọmọ yẹn lóun fẹ́ ní freedom anege gbogbo ẹ̀yin tẹ́ dáwó sí church gbogbo mi kì í ṣe tó ń dá church is a good thing okay àwọn tó bá jẹ́ church tó jẹ́ Christian tó tọ́ ni o but all these fraudsters that they always sacrifice people okay they sacrifice people ohun yẹn náà ń sìn bó ṣe ló kù díẹ̀ kóhun bẹ̀rẹ̀ sí lówó kóhun dá church sílẹ̀ níyà ẹ̀ kú ó wá kú yá ẹ̀ lórúkọ Jésù orí mi ò ní gbàbọ̀dẹ̀ lára àwọn nǹkan tó ṣẹlẹ̀ Nàìjíríà náà nìyẹn tí wọ́n bá lè kọ́ ilé yẹn síta fún a lot of people tó ń kọ́ ilé sínú ṣọ́ọ̀ṣì Agbala Gabriel fún ní many people ń sá láti àwọn tó ní family nínú wọn ni wọ́n ń sá láti wọbẹ̀ because wọ́n believe pé anything wọ́n lè plan anything wọ́n lè plan any coup you understand me sílé yẹn máa fi padà sọ́dọ̀ church wọ́n dá owó mo bèrè question kan lọ́wọ́ Agbala Gabriel nígbà yẹn mo dẹ̀ ń wò kò sọ nǹkan kan sí títí dè ní àwọn tó dẹ̀ ní owó yẹn ni wọ́n complain gbà náà lọ wọ́n ṣe ni wọ́n ti gba 6 million fún bọ̀bọ̀ kan tán ló ń jẹ́ Buffalo tán ló wá kú eventually ṣé ti yé wọ́n ní wọ́n ti dá 6 point something níjọ́ yẹn wọ́n ló wá lọ sí hospital after few days ó wá kú àwọn èèyàn yẹn wá ń grumble lára àwọn tó ń grumble fún lórí bíbá but Agbala Gabriel náà wá sanwó fáwọn èèyàn lórí social media láti jẹ́ blogger fún kan ló wá wo ọlọ́pàá Nàìjíríà àwọn police Nigeria police put wanted àwọn náà wà náà àwọn tó ń speak fún gbà yẹn àti kí lórúkọ ìyálájẹ gbogbo wọn ti lọ háyà ara wọn máa click papọ̀ báyìí ni to go after so that gbogbo tó bá fẹ́ sọ yẹn kó má bàa rìn wọ́n máa jáde bọ́mbà tó bọ́mbà fún wọ àsì pé n tó ń sọ ń pa wọn yẹn pé irọ́ ni you understand what I mean owó tó ń dá fún ẹni yẹn gbà yẹn nígbà tẹ́ni yẹn wá kú àwọn family yẹn sọ pé wọn ò fún wọn lówó mo bèrè pé owó yẹn ẹni yẹn ni wọ́n dá fún bí gbogbo èèyàn ṣe bẹ̀rẹ̀ sí attack mi lórí platform nìyẹn pé gbà tó ti kú Agbala Gabriel ló máa ní owó yẹn mo ní no Agbala Gabriel kan ni wọ́n dá owó yẹn fún ẹni yẹn ni wọ́n dá owó yẹn fún láti help ẹ̀ àti family ẹ̀ tó bá dẹ̀ ti kú àwọn family ẹ̀ náà tó ń help ẹ̀ yẹn wọ́n ti fi owó yẹn sórí wọn we ask àwọn mo tó question yẹn sí Agbala Gabriel kò dá mi lóhùn o ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ń bú mi lórí social media ńgbà yẹn àti báyé mo ti wò àti again tó bá ti sọ̀rọ̀ kan báyìí wọ́n kò bully ẹni wọ́n kò máa attack ẹni you cannot do that to me o tó bá fẹ́ kí ayé ẹ̀ jóná kó bá fẹ́ ká ṣírí ẹ̀ kó tú jù bẹ́ẹ̀ lọ if anybody bully me this time around your secrets Ọlọ́run máa expose gbogbo yín sí gbogbo àgbáyé ni gbogbo nǹkan ṣì ń bọ̀ ó máa tú síta wọ́n ti sọ nígbà yẹn pé Agbala Gabriel máa ń bóbìnrin sùn lóríṣiríṣi
ọmọdé sì ni ó máa ṣe bẹ́ẹ̀ ni ó máa ṣe spirit wo ló wà nínú Àgbàlá Gabriel ìgbà tá a rí book ẹ̀ ń bí pé kò ń preach Jésù kò ń wàásù ló ṣe bẹ̀rẹ̀ sí gbé Bible ló máa wàásù lẹ́kọ̀ọ̀kan la máa ní okay every time owó ni every time owó ni every time owó ni àwọn tó dẹ̀ ti kówó Nàìjíríà dá ní gbogbo àwọn owó yẹn ẹ mọ̀ pé fraud ò dẹ̀ lọ déédéé mọ́ sí fáwọn tó ń ṣe ṣe mọ̀ pé ọ̀nà ti dí mọ́ fraud mi lè sọ ìjọba tó bá tún bọ̀ ó bẹ́ẹ̀ after 8 years but nísìnyí fraud ti reduce àwọn tó máa ń wá ibi tó máa kówó pamọ́ sí tó máa kówó sí owó Nàìjíríà gan kò ṣe é kó mọ́ sìn ìtàn dẹ̀ ti kó sílẹ̀ ẹni tó bá ti kówó pamọ́ gan sìn kò ní ṣe é ná anyhow mọ́ tó bá tún náwó anyhow fún etí gbòòrò lè bá àwọn èèyàn máa tún béèrè lọ́wọ́ pé ní báwo lẹ ṣe ń ṣe é query lè wà gbogbo àwọn auditing Àgbàlá Gabriel yẹn go yẹ kó audit ẹ I tell you jealous ẹ but not ọmọbìnrin yẹn wọ́n ní pé ṣó máa tẹ̀lé ọkọ ẹ̀ lọ ó lóun ò ní lọ tó bá ti tí ò bá tó kò ní lọ tó bá ti pé kò lọ òun tí ò bá ti ní dúró òun máa dó sí ṣọ́ọ̀ṣì tó rò mọ̀ pé ibẹ̀ ilé yẹn ló máa gbé ogún ilé yẹn gangan náà fẹ́ jẹ ló ṣe bá lọ ń fẹjọ́ sùn wọ́n gba ṣọ́ọ̀bù tí wọ́n rà fún tí wọ́n ṣí ṣọ́ọ̀bù fún bọ̀bọ́ yẹn wọ́n wá gbà lọ́wọ́ ẹ̀ wọ́n wá gbé fún ìwọ ìyàwó mo ló tí ń bọ̀ tó lòkun lọ́rùn ta ló ń jájẹ́ mọ́ṣáláṣí tó fẹ́ máa bọ̀ wọ́n bàtà lè mọ́ by the way ìwọ náà dá owó fún ni ìbá Àgbàlá Gabriel náà ń lò fún àkáǹtì náà dá owó yẹn sí ṣé òun ló dá owó ní ṣe báwọn èèyàn ló dá owó fún Muyideen wọ́n dá owó fún èèyàn dẹ̀ kí kéré nídìí nǹkan ẹ̀ ó appreciate ẹ what gave you the audacity láti máa nà bí ẹni máa kú wọ́n nà ni wọ́n máa da dùbúlẹ̀ ẹ̀ máa kú ó lóun ò fẹ́ kú tòótọ́ ni wọ́n fẹ́ nà pa ni how can you adult bẹ́ẹ̀ yẹn ló máa gbé sílẹ̀ máa ní wọ́n máa bẹ̀ sí nà nínú church you are slavery ní ẹrú gan wọn ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ wọ́n ṣe nu ẹrú pa yẹn náà tẹ́ ń complain pé wọ́n ń ṣe ẹrú ṣòwò ẹrú nìyẹn kí ló dé tó fẹ́ nà pa ṣé wọ́n fi yáwó lọ́wọ́ ẹni tó bá lọ mú lẹ́gbẹ̀ẹ́ títí nǹkan and fucking what tó bá rí níbi kan ibò kankan náà ti mú wọn ni ṣùgbọ́n ní báyẹn tiẹ̀ náà ṣe rí kan tó mú ẹ Àgbàlá Gabriel ṣé ìyá tiẹ̀ gan lọ́wọ́ bàbá ẹ̀ lówó ni tó ṣàlàyé bí bàbá ẹ̀ yẹ́ ẹ̀ ṣe kú táì rówó tó ń rówó hospital san kí ló dé now all this wickedness is just too much lórí nǹkan tí o máa ń ṣe tí náà lè máa bùgá lè máa gapá lè máa ṣọ̀gá lórí èèyàn ẹjọ́ Àgbàlá Gabriel fúnra rẹ̀ sọ wípé òun kàn ná níjọ́ yẹn but nígbà tó wá kò mọ̀ pé ọ̀rọ̀ yẹn máa dọ́dọ̀ Oríyọmí Hamzat ó wá sọ pé òun ò mọ̀ pé àwọn protocol àtàwọn security ti nà tẹ́lẹ̀ kí ló máa fún wọn ṣó jalè ni àwọn security ṣe máa nà ṣó wá rọ̀bù ṣọ́ọ̀ṣì ni lẹ́ni tó ń gbá ọ́fíìsì ẹ̀ kí ni wọ́n nà fún tí wọ́n náà tún dé tó máa nà gbogbo àwọn Nigeria government gbọ́dọ̀ dá sí àwọn ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí the way people and the people to àwọn èèyàn nice o generosity yẹn is good o láti wà generous it's very very good to be generous and the way they are building but àwọn èèyàn generosity tí wọ́n ń ṣe yìí náà they are trying to send corruption everywhere they are corrupting these people àwa náà ti wà náà àwọn tó ń corrupt wọn rí ajẹ̀bi bọ̀ lónìí náà ni but orí ẹ̀ náà ni àwọn experience àti ní la fi ń sọ̀rọ̀ sí pé àti kékeré láti kẹ́pà àrókò tó bá dàgbà tó ẹbọ ló máa gbà tó bá ti wí kan tó sọ òun náà máa sọ̀rọ̀ báyìí pé kan ọ̀pọ̀lọpàá ni ṣe mọ̀ pé ńgbà yẹn tó dẹ̀ ń ṣe dáadáa tó máa lọ gbé àwọn èèyàn ní títì tó máa ṣe àwọn èèyàn everybody love it ṣe tó understand because of that pé kò ní dọ̀tí kò kò kì í ṣe kò ní kórìíra fún àwọn tó dọ̀tí yẹn pé ní dọ̀tí o because of this because of that mi ò ní gbé ó máa lọ gbé wọn everybody dẹ̀ ń dáwó fún ó dẹ̀ ń ṣe dáadáa so ti yé ibi tí èèyàn bá dẹ̀ ti ń ṣe náà ló ti ń jẹ you understand me but ìgbà tó wá tó àwọn stage kan mo kàn notice bó ṣe ń ṣe ni táwọn èèyàn bá ti dáwó fún báyìí tí ẹnìkan bá kàn tiẹ̀ pè wọlé tówó yẹn bá kéré náà á kàn ṣọ̀nù wọn up táwọn èèyàn kan bá ṣe kíní kan á kàn dá wọn you know but ìyẹn kọ́ là ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí but nísìn bó ṣe na bọ̀bọ́ yẹn kí ni wọ́n máa ṣe é sí tí bọ̀bọ́ yẹn tó bá wà nínú compound àmì tó bá wà nínú Àgbàlá Gabriel yẹn torí gbogbo ilẹ̀ yẹn Àgbàlá Gabriel ló ní everybody ló ní everything ó lóun ò ní free and this person want to be free are you getting me mi ò fi ọkàn sí ẹ wo tẹ́ bá rí picture bọ̀bọ́ yìí sìn aṣọ tó wà níṣẹ́ ti rí tẹ́ bá wo picture yìí sìn compare to real life wọn gangan ṣé mọ̀ pé sísì mo lè ṣe picture kan kí n ṣe kó fine kí n ṣe kó fine gan kí wá gbé sórí media kí situation ọ̀tá mi kó dẹ̀ worst ṣó ti ẹ̀yin ẹ lè rí picture yìí sì kẹsẹ̀ pé Muyideen nìyẹn but tẹ́ bá rí gan ní rí tẹ́ bá rí wọn ní real life ẹ máa mọ̀ pé something is fishy
bí mo ṣe rí rẹ̀ nísìn ẹ get me Agbala Gabriel níbi tí ó ti rojọ́ ibi tó ti sọ̀rọ̀ yẹn pé òun gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ọmọ yẹn lọ́wọ́ Muyideen ó wá kó fúyàwó ẹ̀ I hate it nígbà tí mo ti gbọ́ yẹn báyìí tí mo ti gbọ́ báyìí mo wí pé what a nonsense baba bullshit ni tí ó bá misbehave fún yàwó ẹ̀ síyàwó ẹ̀ ìtẹ̀lẹ̀ fi dẹ́rù bá náà ni pé ẹ níyàwó o ẹ tẹ̀lẹ̀ máa sọ fún ẹ pé if you are not behaving well tó bá love yàwó ẹ̀ a máa separate yín kò ṣe pé a máa gba gbogbo nǹkan lọ́wọ́ ẹ̀ a máa kó fún yàwó ẹ̀ ìyẹn mi pé wọ́n fẹ́ fi ìyàwó yẹn wọ́n fẹ́ máa fi gẹ̀yìn wọ́n fẹ́ máa fi ṣe wọ́n fẹ́ máa fi jalè wọ́n fẹ́ fi lady yẹn gangan wọ́n fẹ́ fi kó bàbá yẹn lómi ọbẹ̀ jẹ ni wọ́n fẹ́ fi lù ní jìbìtì ni wọ́n wá ná you are not feeling somehow pé wọ́n gbé ọkọ ẹ̀ síta wọ́n dẹ̀ ná ọkọ ẹ̀ wọ́n gbé ọkọ ẹ̀ síta àwọn kọ́tókó àwọn church àtàwọn tó kéré sí wọ́n máa ná ọkùnrin rẹ̀ ló dẹ̀ ń pè ní ọkọ tiẹ̀ ìwọ́n dẹ̀ ló máa lọ fẹjọ́ sùn wọ́n máa ná ọkọ ẹ̀ torí pé ó fi ẹjọ́ sùn wọ́n máa ná bọ̀bọ́ yẹn tó gbó fẹjọ́ sùn what let me tell you Agbala Gabriel bọ̀bọ́ yẹn òun ló ní property yẹn Nigeria ló dá owó fún di omi kìí ṣe Nigeria the whole world ló contribute owó yẹn fún Muyideen ló ní property òun ló ní shop gbogbo owó tó bá dá fún kọ́ ló máa kó fún àwọn èèyàn gan pariwo ti fi Muyideen jalè jù ní Muyideen ló ṣiṣẹ́ ó wá ń ṣiṣẹ́ bí erin ó wá ń jẹ̀jẹ̀ ìrírí ó wá di pé wọ́n wá kó kọ́kọ́rọ́ àti everything sọ́wọ́ ìyàwó pé tó bá ti ń ta òun kó máa fún lówó nonsense ni anybody bá support yẹn bá bá wèrè ní orí Muyideen bí ó ṣe pé tó ń gbé jáde wá láti máa fi tọrọ owó nìyẹn bí Muyideen ṣe mú gbó tó mọ̀ pé ó máa ń jáde lọ ló máa lọ charret tó máa lọ play whatever tó bá lọ play bẹ́ẹ̀ náà ló ń gbé wá ló máa fi gbowó tó bá gba 50,000 á fún Muyideen ní 15 àwọn yòókù ṣọ́ọ̀ṣì àná 35 bó ṣe ń ṣe nìyẹn náà cheating baba cheating ni ṣe kò sí nǹkan tí Agbala Gabriel bá lè lóhun ṣe fún bọ̀bọ̀ yẹn sìn bó ti ń allow others tó junior sí ìbá ti ẹ̀ senior sí gbogbo àwọn tó máa ná bọ̀bọ̀ yẹn àwọn tó junior sí ni ìyàwó ìdẹ́ ló máa lọ fẹjọ́ ẹ̀sùn tó máa ná wọ́n tún gba kọ́kọ́rọ́ lọ́wọ́ wọ́n tún kó fún ìyàwó ẹ wá ní kó má sànlé á kàn rò papọ̀ ní pé tóun bá kú tó lè save òun níbi ní pé kóun sá jáde ńlé tóun bá ti sá tóun bá ti gbé sí títì wọ́n máa gbà wọn ṣùgbọ́n tóun bá ṣe fídíò níbẹ̀ yẹn wọ́n máa bò bá tilẹ̀ wọ́n ò ní jẹ́ kéèyàn wọbẹ̀ wọ́n máa gba fóònù lọ́wọ́ ẹ̀ ọmọbìnrin yẹn ìyẹn ní Agbala Gabriel ti ṣe sọ fún pé nísìnyí ọmọ kan tó bá ti ń lọ wàá tẹ̀lé lọ tó ló máa jẹ́ àmì wọ́n máa fún Agbala Gabriel lọ́wọ́ ni ó ní Agbala Gabriel ló fóun òótọ́ ni kò Muyideen ò parọ́ bọ̀ tó lòun fúnra rẹ̀ ló wú ẹ̀ òun ló approach ẹ̀ bọ̀ tó ti wá inú ṣọ́ọ̀ṣì kì í ṣe ìgboro ló ti rí náà inú ṣọ́ọ̀ṣì mẹ́ẹ̀ ló ti rí náà wọ́n set wọn papọ̀ wọ́n wá fẹ́ fi system wọ́n fẹ́ crash ayé yẹn torí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ti kọ́lé sí sọ̀ráǹdì tí Agbala Gabriel tó kọ́ ilé fún yín nínú ṣọ́ọ̀ṣì ẹ̀ yẹn nínú premises ẹ̀ ní surroundings ẹ̀ ní facilities ẹ̀ yẹn you must get your paper and if anything happen to you in future you die or anything you must will that house to people that you wanted not the church because the property belongs to you it doesn't belong to Agbala Gabriel it doesn't belong to the church belongs to you personal use because the church build the public build something for you we want one fún wọn ní pé kí Agbala Gabriel kó fi ṣe personal use ẹ lọ wo gbogbo fídíò yẹn Muyideen ṣe àlàyé kò purọ́ wọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ báwo ló ṣe ó lóhun tó tọ́ ni nígbà kan ó ní but nígbà yẹn gbọ́n tó ń fẹ́ ìyàwó nǹkan òun ti sọ fún tó ń bá nígbà tó ń wà ń ta nígbà yẹn tó ń bá ti lọ ta tẹ́tẹ́ tó ń bá ti rérè wọ́n fi ṣe you understand me wọ́n wá nísìnyí ìyàwó ló yẹ kẹ́ sọ pé kó lọ máa gbá ṣọ́ọ̀bù kó máa bá yín gbá ṣọ́ọ̀ṣì ẹ wá sọ ìyàwó yẹn di ọ̀gá lórí ògùn ẹ mọ bó ṣe máa ṣe yín sí títì tí wọ́n máa blog ẹ̀ tó máa lẹ́yìn ẹ̀ ọ̀dà tó jẹ́ pé yíyẹ gan àti bó ṣe rí lànú ẹ̀ ṣe àwọn èèyàn tán ṣe dáwó fún Agbala Gabriel wọ́n wá gbóbìnrin kan wá lẹ́nu ẹ̀ wá ń ṣe belebele kò ní tẹ́lọ́rùn ni ó ń purọ́ ni ó ṣe kiri kan ni ó purọ́ mọ́ pásọ̀ ni because pastor sọ pé kó máa pè wọ́n daddy o òun pé daddy Muyideen máa ju Agbala Gabriel lọ Agbala Gabriel just 32 or something wọ́n ní Muyideen fẹ́ lọ pé 40 ó pè yẹn ní daddy ó dẹ̀ ń rúdò sọkọ ẹ̀ kò láìkẹ́
iṣẹ́ burúkú lọmọbìnrin yẹn wá ṣe nínú ayé Muyideen kò love Muyideen for anything èyí tí wọ́n dẹ̀ sọ wípé of recent wọ́n sọ pé wọ́n róbìnrin kan London tí wọ́n fẹ́ gbé fún Muyideen ẹ̀yin ará London ẹ pẹ̀lẹ́ o ṣé ìyàwó kọ́ jẹ yín bẹ́ẹ̀ tó yẹ London ni it is well o.